ayérayé ọlọ́run yanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ yìn agbé ọ̀gá nítorí tó ṣe ń tànù ẹ dúró láéláé bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba yìn wa a ó yìn ọ́ títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi. lọ́wọ́ ọlọ́run láti ìbẹ̀rẹ̀ di wákàtí ọ̀wọ̀ yìí ọba tó fún wa ní ìmọ́lẹ̀ ọjọ́ èní rí ọba tó dá wa sí ọba tó pa wá mọ́ ọba tó wà pẹ̀lú wa ọba tí ò jẹ́ àgbèrè tìjú ọba tí òjò rí fún wa bí èṣù àti ìkà ṣe fẹ́ àmọ́ lóore ayìn lógo àṣelọ́ba àwọn ọba kí olúwa kó gbọ́ ọpẹ́ wa kí jésù gbọ́ ọpẹ́ wa a ó máa yìn títí láéláé jésù kristi olúwa wa àmín 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 lórúkọ jésù kristi. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti jẹjẹjú wákàtí ọ̀wọ̀ yìí ọba tó dá wa sí ọba tó pa wá mọ́ ọba tó fún wa ní ìmọ́lẹ̀ ọjọ́ èní rí ọba tí òjò rí fún wa bí èṣù àti ìkà ṣe fẹ́ àmọ́ lóore ayìn lógo àṣelọ́ba àwọn ọba olúwa àwọn olúwa kí olúwa kó gbọ́ ọpẹ́ wa jésù kristi olúwa wa àmín lórúkọ jésù kristi. Ohun olúwa náà rẹ̀ látẹnu yá àdúrà rẹ̀ abájíṣẹ́ jp èyí tó wọ́n láti ilé ìjọsìn wa ìjọ Ṣẹ́gun Tèmi ilẹ̀ àánú lórúkọ jésù olúwa yóò fàánú bẹ̀ ayé wa wò olúwa yóò fàánú gbà wá ara àánú ọlọ́run jésù olúwa wa àmín lórúkọ jésù kristi. Adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ojú àti àwọn olùfẹ́ tí wọ́n ń wo ètò Ohùn Olúwa náà. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tí ò já dòkú àmọ́ lóore. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn ní ìlú UK lórúkọ jésù olúwa yóò di iléeṣẹ́ náà mú ọfà ayọ̀fẹ̀ èṣù ní báyìí. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run gidigidi tó fún wa ní ìmọ́lẹ̀ ọjọ́ èní rí bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì bóyá fún ìdí kan tàbí fún ìkejì a fẹ́ bá ìyá àdúrà sọ̀rọ̀ tẹlifóònù nọ́mbà ìyá àdúrà rẹ̀ bá ní ṣe jp náà rèé 07057842311 lẹ́ẹ̀kan sí 07057842311 lórúkọ jésù olúwa yóò fàánú bẹ̀ ayé wa wò. Ohùn olúwa ti bẹ̀rẹ̀ náà nìyẹn hallelujah praise the lord. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn tó ń wò ó àwọn tí wọ́n bá wa share rẹ̀ ẹ máa bá mi share rẹ̀ fún gbogbo ojú àti ọkàn wípé ètò Ohùn Olúwa ó ti bẹ̀rẹ̀. Mo dẹ̀ mú àkànṣe iṣẹ́ wá fún wa ní èní èyí tá a lè máa lò fún ara wa mo mú wá fún wa ní ọ̀sán yìí ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ètò Ohùn Olúwa náà lórúkọ jésù Ohùn Olúwa sínú ayé yín kò ní di sọ̀rọ̀ òdì sí. Kí ni kókó ètò ti ọ̀sán yìí tí mo mú wá fún wa lórí ètò Ohùn Olúwa? Òun náà ni ọ̀tá ògo. Ọ̀tá ògo kò sí tí ìfẹ́ pilẹ̀ ọ̀tá ògo kò sì sí tí ìfẹ́ dúró lójú ọ̀nà ògo. Bẹ́ẹ̀ ni dádì mọ́mì mi kò sí tí ìfẹ́ dúró lórí ọ̀nà fún ògo tí bá ti ń bọ̀. Àwa là ní gba ọ̀tá tó fẹ́ pe rẹ̀ ní ọ̀tá fún ògo èyí tí ọlọ́run fún wa àwa là ò ní gbà láàyè. Mo sọ fún wa pé ohunkóhun ló lè fẹ́ dúró ló lè fẹ́ pe rẹ̀ ní sábàbí ọ̀tá fún ògo. Bẹ́ẹ̀ ni nígbà mìíràn tí ènìyàn bá lè kó ara ẹ̀ ní ìjánu nípasẹ̀ ọ̀rọ̀ ó lè jẹ́ ọ̀tá fún ògo rẹ̀ torí n tó máa sọ náà mú èmù. Bẹ́ẹ̀ ni sà ọ̀rọ̀ tó máa sọ yẹn gangan ẹ pé rí ọ̀rọ̀ wo? Bẹ́ẹ̀ ni dádì ọ̀rọ̀ òtítọ́ tí ó ń sọ yẹn wọ́n lè fi dènà ògo. Bẹ́ẹ̀ ni sà irọ́ pípa máa dènà ògo sà. Kò sí ohun tí ó burú nínú ayé ní ara ènìyàn ní àkókò tí a wà yìí tí ó jẹ́ ohun búburú ni tí ó jẹ́ ọ̀tá fún ògo.
ìwà owó ènìyàn nígbà mìíràn a máa ṣe ìdènà fún ògo ènìyàn nípasẹ̀ wípé ìwà tí ènìyàn bá ní ní ọwọ́ bóyá nípa àrékérekè a máa jẹ́ ìkùnà fún ògo. Bẹ́ẹ̀ ni dáàdì, a máa jẹ́ ìkùnà fún ògo. Ìyẹn bẹ́ẹ̀, ṣe rí àwọn ìyàwó tàbí ọkọ tí a ní gan ìgbà mìíràn ọkọ a máa jẹ́ ọ̀tá ògo fún ìyàwó rẹ̀. Ẹ pé bí báwo ni? Nítorí pé bí ògo bá ń bọ̀ fún ìyàwó tàbí ọ̀nà ayọ̀ kan bá ń bọ̀ fún ìyàwó, ọkọ ọmọ wọ́nà àti ba ògo nì jẹ́ kó má bàa tètè lọ. Àní yóò tún sọ jáde lẹ́nu rẹ̀ pé ọmọ ti fẹ́ máa lọ náà nìyí, bá máa lọ ọ̀nà báyìí ògo orí ọmọ ní pẹ́ bú jáde. Ẹ̀yin náà gbọ́, ẹ rí i pé ó sì sọ wípé ògo rẹ̀ ò ní pẹ́ bú jáde. Nígbà mìíràn ó máa ń dá ògo fún ọkọ rẹ̀. Ká fi yé nípa àwọn wòlíì ọkùnrin tí àwọn obìnrin ìyàwó wọn ò bá ní sùúrù dáadáa fún ọkọ wọn. Bẹ́ẹ̀ ni dádì, bí ìránṣẹ́ Ọlọ́run ọkùnrin tí ò bá ṣọ́ ara dáadáa àbí kó gba ọ̀rọ̀ ìyàwó rẹ̀ kó gbé sí ẹ̀gbẹ́ kan, kó sún ọ̀nà Ọlọ́run tọ́run pè sí nípasẹ̀ ìsọ̀rọ̀ sí àti ìhùwàsí tí ìyàwó sí àwọn oníbàárà ọkọ rẹ̀, ó lè jẹ́ ọ̀tá ògo fún ọkọ rẹ̀. Nígbà bá rí bí ṣe ń ṣe sí wọn, kẹ́lẹ́ má ti wọlé kó ti hùwà sí kó ti bá fojú lé lọ. Ṣé ìránṣẹ́kùnrin yẹn ṣé ògo rẹ̀ lè tètè tàn? Ṣé ìyàwó rẹ̀ ò ti jẹ́ ọ̀tá ògo fún iṣẹ́ ìránṣẹ́ ọkọ ẹ̀ báyẹn? Mo sọ̀rọ̀ nípa ọ̀tá ògo. Nígbà mìíràn ọmọ a máa jẹ́ ọ̀tá ògo fún òbí ẹ̀. Ọmọ a máa jẹ́ ọ̀tá ògo fún òbí rẹ̀. Ní ìṣesí àti ìwàkiwà tó bá wà ní ọwọ́ ọmọ nì, bóyá ìṣesí àti ìwà tó wà ní ọwọ́ rẹ̀ tó jẹ́ kó máa jẹ́ kí iṣẹ́ ìyá rẹ̀ tàbí iṣẹ́ bàbá rẹ̀ kó má gbèrú, ó lè jẹ́ ìdènà fún òbí ẹ̀ nípasẹ̀ ìwàkiwà tó wà ní ọwọ́ rẹ̀. Ọmọ lè jẹ́ ọ̀tá ògo fún iṣẹ́ ìránṣẹ́ bàbá rẹ̀. Bẹ́ẹ̀ lọ́mọ lè jẹ́ ọ̀tá ògo fún iṣẹ́ ìránṣẹ́ ìyá rẹ̀. Àwa la ò ní gbé èṣù láàyè láti jẹ́ kí ọ̀tá ògo kó ba ìrìnàjò wa jẹ́. Torí a ó béèrè lọ́wọ́ wa bá o ṣe lò ó ohun tí a gbélé wa lọ́wọ́. A ó béèrè lọ́wọ́ wa bá a ṣe lò ó, bá a ṣe ṣe sí ohun tí a fi sọ wa pé ká lò, ohun tí a gbé wa sọ gan. A ó béèrè lọ́wọ́ wa. A gbọ́dọ̀ gba ohun ní ààyè láti jẹ́ ọ̀tá ògo lójú ọ̀nà ìṣerere wa. Nígbà mìíràn ọ̀rẹ́ a máa jẹ́ ọ̀tá ògo fún ọ̀rẹ́ rẹ̀ nípa ìwà ìlara tó wà ní ara rẹ̀, pé ṣé bí a ṣe jọ ń ṣe náà ni wọ́n sì ń dán bí èyí. Ọ̀rẹ́ a máa jẹ́ ọ̀tá ògo fún ọ̀rẹ́ rẹ̀. A lọ wo ìwé 1 Samuel ní ọ̀sán yìí bí àwọn ọmọ ṣe jẹ́ ọ̀tá ògo fún àwọn olùṣẹ́ ìránṣẹ́ tí a gbélé lọ́wọ́. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọmọ Élì ni mo sọ nípa rẹ̀ 1 Samuel 2. Ẹ lọ wò ó bí àwọn ọmọ yìí ṣe ń wù ìwàkiwà pẹ̀lú bí iṣẹ́ bàbá wọn ṣe pé tó, wọ́n sì ń wù ìwàkiwà yìí débi wípé bàbá wọn gan pè wọ́n. Bàbá wọn pè wọ́n pé ṣé gbogbo tí àwọn èèyàn sọ yìí ṣé ó rí bẹ́ẹ̀? Torí etí òun ti ṣe kíni, etí òun ti kún. Ìṣesí àwọn ọmọ yìí ó sì ń dé ọ̀dọ̀ òun. Ṣé ìṣesí tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ó bi àwọn ọmọkùnrin méjèèjì yìí.
àwọn ò tiẹ̀ wò sùnsùn, wọ́n wo ọmọ mìíràn tí ìwà rẹ̀ àti ìṣesí rẹ̀ pé ìwọ ọmọ ètí ò pé àti ìṣesí ọmọ tí ò pé làwọn ń wù ní ìwà. wọn ètò wá wù níwà nìkan, níwájú àgọ́ ilé Olúwa gangan ni wọ́n ti máa ń ṣe ẹ̀mí àgbèrè yìí, nítorí wọn ò bẹ̀rù ẹnikẹ́ni mọ́. kò sí ìbẹ̀rù ẹnikẹ́ni ní ọkàn wọn. àwọn fún wọn pé a lè ṣẹ̀ ènìyàn kó ní ìdáríjì, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run ṣó ní ìdáríjì ṣá? ọwọ́ kókó ọ̀rọ̀ yẹn gan-an lásán ṣé kò tó ọmọ mìíràn láti yí padà. ṣùgbọ́n ọmọ tó bá ti jẹ́ ọmọ Élì bí àṣà pé gbogbo ayé fi wọ́n dárúkọ nísìnyí, ọmọ ègbé ò lè gbọ́ ti ẹnikẹ́ni, kò sí ẹni wọn ò lè bá lò ní iwájú àgọ́. bàbá wọn dẹ̀ pè wọ́n títí ó bá wọn sọ, ó béèrè lọ́wọ́ wọn. ẹ wo bí àwọn ọmọ ẹ ṣe jẹ́ ọ̀tá ògo fún iṣẹ́ ìránṣẹ́ bàbá wọn. mò ń sọ̀rọ̀ nípa ọ̀tá ògo. ohun tá à ń kí ìbọn ẹnu nígbà mìíràn o, a máa jẹ́ ọ̀tá fún ẹnu o. ẹ rí i pé mo ti sọ síwájú pé ọ̀rọ̀ sísọ ní ìgbà mìíràn a máa jẹ́ ọ̀tá fún ògo ènìyàn. torí ẹni tí Olúwa bá sọ fún láti kó ara rẹ̀ ní ìjánu kó tó dé ibì kan, ṣùgbọ́n tí ò ṣe tó jẹ́ pé kò kà sí, kò síbi tí ò ti lè sọ ọ̀rọ̀ nípasẹ̀ pé ohun tí Olúwa ò rán, ó lè jẹ́ ọ̀tá ògo fún ìrìn àjò rẹ̀. lórúkọ Jésù, ohun tó wù wá kò ní jẹ́ ọ̀tá ògo fún ayé wa. mo ní ohun tó yẹ wá yẹ ayé wa, lórúkọ Jésù kò ní jẹ́ ọ̀tá fún ògo ayé wa. ẹ já lọ wo 1 Samuel 2:18-26 ni ọ̀rọ̀ yìí wà. 1 Samuel 2:18-26. ṣe bí bàbá wọn ṣe ti ń bi wọ́n yẹn tó dẹ̀ ti ń pè wọ́n, ṣe mọ̀ pé ló yẹ kí wọ́n máa ṣe kí ni wọ́n ti máa jágún ọ̀rọ̀ yìí àti nínú ìwà búburú ọkàn wọn. wọ́n mọ̀ wípé àyà wọn ṣẹlẹ̀ náà torí kéèyàn tó lè wò ó pé iwájú ilé àgọ́ ilé Ọlọ́run tí wọ́n ti ń kẹ́jọ́ kéèpé Ọlọ́run gangan ni làwọn ọmọ dúró sí làwọn ó ti máa ṣe àgbèrè. ẹ̀rí pé ó lágbára, làwọn ó dúró sí láti lè máa ṣe àgbèrè. bàbá wọn dẹ̀ béèrè lọ́wọ́ wọn, gbogbo tí òun ń gbọ́ yìí ṣé lóòótọ́ ni bí? ṣé bẹ́ẹ̀ lórí? ṣùgbọ́n wọn ò dáhùn. ṣùgbọ́n ìwà líle àti ìwà búburú ọwọ́ wọn tún búbọ̀ ń pèsè kíni, ó túbọ̀ ń pelé sí ni. lórúkọ Jésù, àwọn ọmọ ò ní mú wa kọsẹ̀ níwájú Ọlọ́run. bàbá ló sì ti dàgbà, ló ti darúgbó yìí. bàbá ló ti dàgbà, ló ti ṣe kíni, ló ti darúgbó yìí. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ọmọ rẹ̀ wọn ò jẹ́ kí iṣẹ́ rẹ̀ kó ṣe kíni, kó yọ ní iwájú Ọlọ́run. torí láíláí ni wọ́n máa sọ̀rọ̀, wọ́n dẹ̀ máa sọ pé àwọn ọmọ alágbájá rè. sẹ́yìn pé bí wọ́n ṣe ń sọ tí wọ́n dẹ̀ ń ṣépè tàbí wọ́n ń sọ̀rọ̀ òdì fún wọn, wọ́n máa ta bá òbí wọn. mò ń sọ̀rọ̀ nípa ọ̀tá ògo. nígbà mìíràn tí ènìyàn bá gbé ògo tó dára lọ́wọ́, téèyàn mọ̀ wípé ògo yìí ògo tó dára ni, ògo tí ó ń dán tí ó rẹwà ni, àfi kéèyàn gbà kíyèsára ní àkókò ìgbà náà. nítorí pé kí ni, èṣù náà ó dúró ti ẹgbẹ́ ògo yẹn báyìí ni. èṣù àti ògo ni wọ́n jọ máa ń rìn. bẹ́ẹ̀ ni dádì mọ́mì mi, tí ògo bá ti ń bọ̀ báyìí èṣù máa fẹ́ tẹ̀lé ni. àfi kéèyàn wà nínú àdúrà kó má bàa ba ògo nìjẹ́ mọ́yàn lọ́wọ́. wò ó pé ògo tó ń tẹ̀ kó má bàa ṣe kíni, kó má bàa bàjẹ́ mọ́ lọ́wọ́. èṣù iṣẹ́ alátúnṣe ohun tó dára rárá. gbogbo tó bá dẹ̀ dára báyìí ni èṣù wọn fẹ́ dúró sí. ọmọ wò pé ọmọ lágbájá náà ti fẹ́ lọ, tó náà bá máa lọ ọmọ ti dèèyàn mọ́nù. kí ènìyàn kó wò sùsù kó sọrú èyí jáde ní ẹnu rẹ̀. òun iṣẹ́ ọjọ́ kẹfà ọwọ́ Ọlọ́run.
iṣẹ́ ọjọ́ kẹfà tí Ọlọ́run dá, kó sì wò tùsùsù kó sọ jáde ní ẹnu rẹ̀ pé tí ìwọ náà bá mọ̀ rí báyìí, ìwọ náà mọ̀ ti jẹ́ èèyàn nìyẹn. èèyàn lè dìde lára irú ènìyàn báyẹn láéláé, kódà bó fẹ́ dìde yọ ọmọ yẹ̀ ẹ́ lẹ̀ ni, tí o sì tọ́ tí o yẹ. ọwọ́ ọ̀tún sọ ìgbésà ó ti fi pa èèyàn dànù. àfi kẹ́nìyàn sẹ́yìn náà ó jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ tí ènìyàn sọ ìjáde sí ènìyàn ẹgbẹ́ rẹ̀. lágbájá ti ń da fọ náà ní jẹ́ yan. ògo kò wá sẹ́ni tí ò lè ṣe torí pé kí ni iṣẹ́ ọ̀tá òun ni ìpín rẹ̀ nínú ayé tí ó wà ọ̀tá ògo ni. ìgbìyànjú ní ilé sí ènìyàn ọ̀tá ògo ni. èèyàn lè dìde lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láíláí yóò yà máa yẹ̀ ẹ́ lẹ́nu. ṣe bí ẹni tó sọ jáde nìyẹn. ẹni tí ò sọ jáde ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ ó mọ̀ wípé ọ̀tá ògo lòun jẹ́. tó bí ní ti fẹ́ ṣe dáadáa yóò rà wọ́n ti lọ yóò sì ti fẹnu ṣe ṣùgbọ́n ti fẹnu pa níbi tí ó ti dáa. wọ́n pọ̀ nínú ayé yìí. a kàn sọ̀rọ̀ nípa àwọn ọmọ èyí ni torí gbogbo àgbèrè tí wọ́n ṣe. ẹlòmíràn tó fi ojú ṣe àgbèrè láti bá ti ènìyàn jẹ́ lọ. lókè ìdá Ọlọ́run yóò ọ̀tá rẹ̀ ní ọ̀sẹ̀ yìí. ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ẹ jẹ́ á ké pè tààrà, ẹ jẹ́ á sọ fún Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, ọ̀gá Jésù Kristi, abárí agbára ẹ̀ṣẹ̀ ní ọwọ́ yín mọ́mí jáde. Olúwa kó parẹ́ kúrò ní ayé. agbára ẹ̀ṣẹ̀ tó ní jẹ́ ẹ̀rọ lọ tóun náà fẹ́ dúró sí ojú ọ̀nà ìṣeré tó fẹ́ dàbí ọ̀tá ògo sí ayé yẹn. lórúkọ Jésù mọ́mí jáde yóò fi ayé sílẹ̀. ó bá agbára lórí Ọlọ́run kó dójú tì í. láti òní lọ ní orúkọ Jésù ní gbúrò agbára bẹ́ẹ̀ mọ́. Jésù Olúwa, àmín 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 lórúkọ Jésù Kristi. dádì ẹ jẹ́ lọ sọ́nà ẹ̀mọ́ ọba tó pọ̀ nípa àti agbára. tá a bá rí ẹnikẹ́ni ọkàn kọkàn níbi tí mo wà, níbi tí mo ti ṣiṣẹ́ mi, ṣùgbọ́n tí ò farahàn mi, ṣùgbọ́n tó jẹ́ ọ̀tá ò sí ìrìn àjò ayé mi, lórí orúkọ Jésù Olúwa dójú tì rẹ̀ gbàdúrà. orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, ní ibi iṣẹ́ yín yẹn, ní ọ̀nà iṣẹ́ yín tẹ́ ẹ mọ̀ yẹn, ní ọ̀nà jíjẹ àti mímu yín, gbogbo sójú ọ̀nà rẹ̀ tó ní ọ̀tá ògo ni òun, sójú ọ̀nà ìṣeré yín ní orúkọ Jésù Olúwa yóò gbà dànù kó lójú ọ̀nà fún yín. mọ́mì dádì lónìí ní orúkọ ẹ ó rí ọ̀nà lọ, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. ẹ jẹ́ á sọ fọ́lọ́run, ẹ̀mí wa tó pọ̀ ní ipá àti agbára, Olúwa mú mi tayọ ju bí tí wọ́n lérò wọ́n fi sí lọ. ẹ̀mí ó yá mú mi tayọ ju bí wọ́n lérò wọ́n fi mí sí lọ. gbàdúrà orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù, Ọlọ́run májẹ̀mú Olúwa kó mú yín tayọ. lórúkọ Jésù Olúwa yóò mú yín tayọ, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa, àmín 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 lórúkọ Ọlọ́run májẹ̀mú kó mú yín tayọ. mọ́mì dádì níbi tí ọ̀tá lè ohun tí yín sí yẹn, ojú kan náà ni ìrìn àjò ayé yín yóò wà. lórúkọ Jésù yóò débẹ̀ kò ní bá yín mọ́, torí ayé yóò ti sún síwájú, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. a lọ ní ìpele àdúrà mi, mo sọ pé kẹ́ bá mi share rẹ̀,
ẹ lọ mi ṣàrẹ̀ fún èèyàn 9 ọ̀tọ̀ọ̀tọ̀, èèyàn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ kẹsàdé bá mi ṣàrẹ̀ fún wọn. Ẹ pè wọ́n wá nítorí pé kí ni a ní àkànṣe iṣẹ́ tá a fẹ́ ṣe lénìí. Lórúkọ Jésù iṣẹ́ náà yóò dẹ̀ bá yín lára mu. Mo mú wá fún orí ọ̀fẹ́ ni. Ọlọ́run ẹ̀mú kó bá mi wà pẹ̀lú yín. Ọlọ́run aláàbò yín. Mọ́mì ẹ ò ní gbèrè ìtìjú. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù Kristi. À ń lọ nínú ìpele àdúrà mi. Ẹ jẹ́ ká sọ fún ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa o, àwílé bàbá mi tí ì jẹ́ kí ìyẹ́ ọmọ ológo kó wù ní àkókò tiẹ̀. A ò gbọ́ Yorùbá ìdá. Àwọn àwòdì kan bẹ nínú ilé bàbá èèyàn. Ọmọ ológo ni wọ́n mọ̀ lè yẹ́ rẹ̀ dànù. Ẹ rí i pé nígbà tó bá tó àkókò kan, a ó rí àṣà tó bá tó àkókò kan, àrírí wọn àwọn ọmọ sọ pé wọ́n lọ rè yẹ́ ni. Wọ́n ń pa àwọ̀dà lọ́tọ̀ mìíràn mú wá. Nígbà tí ọmọ ológo bá fẹ́ máa bá àwọ̀ tó dára jáde, nígbà tí ọmọ ológo bá fẹ́ mú ògo tuntun jáde nìgbè rẹ̀, ṣùgbọ́n àwòdì ilé bàbá ilé ìyá yìí ń kọ́. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ẹ̀mí má gbà mí lọ́wọ́ àwòdì ilé bàbá mi. Èyí tọ́lọ́mọ ológo mi ò ní wùyẹ́ ire, èyí tọ́lọ́mọ ológo mi ò ní là kò ní rọ́nà lọ. Ọlọ́run má jẹ́ Olúwa mi lù pa lọ́sàn yẹn gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù, ẹ̀mí mímọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára. Àwòdì ilé bàbá àti ilé ìyá yẹn, tọ́lọ́mọ ológo yìí ò ní dàgbà kò ní rọ́nà lọ. Lọ́sàn ní orúkọ Jésù Kristi Olúwa yóò lù pa. Gbogbo agbára yẹn ní orúkọ Jésù yóò gbèrè ìtìjú ni. Ọlọ́run yóò ẹ̀yẹ rẹ̀, gbogbo agbára yóò di asán mọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Dádì kan ni mò ń wò yìí. Ẹ̀mí Ọlọ́run ní kí n sọ pé gbàdúrà yìí dáadáa. A ti sọ ayé ẹni dàbí ìgbà tá a bá gbé sìgìdì lọ sí odò. Ṣé àwọn kò ní lè jápá, kò ní lè ṣe kí ni a kàn lọ wẹ̀sì sílẹ̀ ni. Mo ń bi í léèrè ní dádì, láti January títí di wákàtí ọ̀wọ̀ ìkíni ohun tẹ́ ẹ ti mú ṣe. Ohun tí wọ́n sọ kẹ́lẹ́ tí wọ́n sọ ọrùn ayé yín nígbà tí wọ́n lọ jù sí odò, ẹ sọ pé kọ́lọ́kọ́ lọ tú yín sílẹ̀. Níbi tí wọ́n dè ìrìn àjò ayé yín yẹn mọ́ yẹn, ọ̀nà tí wọ́n dè ìrìn àjò ayé tó ti rí sínú omi tí ò lè gbé pa, tí ò lè gbá pẹ́. Tẹ́ ẹ wá ń ṣiṣẹ́ bí erin tẹ́ ń jẹ̀jẹ̀ lírí. Tọ́mọ ológo yín wá ṣe kí ni tẹ́ ẹ ṣe kìràkìtà ṣùgbọ́n kò yọ. Bàbá o, lónìí ní orúkọ Jésù, ẹ sọ fún Ọlọ́run, ìwà agbára ẹ̀mí ẹ̀mọ́ tí wọ́n fi lọ rí ìṣẹ̀dá mi dà sómi. Ọlọ́run má jẹ̀mú ó yá lọ tú mi sílẹ̀ níbẹ̀ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, ara ńlá Jésù, àgbàlagbà Jésù, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọba agbára tí wọ́n parí sí ara iṣẹ́. Èyí lọ sọ́dọ̀ nítorí orúkọ yín. Tí ò yẹ kọ́ mi ò tí ì là. Lónìí ní orúkọ Jésù, Olúwa kó lọ ṣàwárí rẹ̀, ó yá kó bà iṣẹ́ náà jẹ́ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù, Ọlọ́run má jẹ̀mú. Mọ́mí, dádì, wọ́n agbára wọn lè ṣẹ̀dá yín. Èyí wọ́n parí sínú omi. Tọ́lọ́wọ́ ológo yín ò ní rọ́nà. Lọ́sí orúkọ Jésù àkọlù sí ibẹ̀. Gbogbo ìgbòkè mọ́, gbogbo tí ó ti àmì yìí. Lónìí ní orúkọ Jésù pọn mi ayọ̀ fún yín tí ètí ìpọn. Apẹ̀rẹ̀ ajáde tí wọ́n gbé sọ inú yín dà yín ń kọ́. Omi tó yẹ kó ti pọn jáde kò pọ́n. Ohun tó yẹ kó wù jáde níbẹ̀ kò tí ì wù ń bẹ̀. Lónìí ní orúkọ Jésù Olúwa yóò dojú tì wọ́n. Ó yẹ gbàdúrà yìí. Orúkọ Jésù, Ọlọ́run má jẹ̀mú,
ohun tí wọ́n sọ apẹ̀rẹ̀ dà sínú ayé yín yẹn lónìí ní orúkọ tó lọ àkótú yín sílẹ̀ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi. Mo fẹ́ sọ iṣẹ́ yẹn fún wa iṣẹ́ tí mo mú wá fún wa yẹn wo 18 Psalm 18 1 to 18 rẹ̀ Psalm 18 1 to 18 iṣẹ́ tí mo mú wá sọ yìí Psalm 8 Psalm 1:6 Psalm 1:6 1 to 10 Psalm 54 1 to 6 Psalm